A kú dédé ìwòyí o, a sì tún kú ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun. Ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín. Ẹ jọ̀wọ́ ẹ wá nǹkan fìdílé láti tẹ́tí sí ìròyìn lérèfé tòní láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́fálẹyẹ. Aya àkọ́kọ́ ààrẹ ilẹ̀ Nàìjíríà aṣòfin Olúrẹ̀mí Tinubu ti ké sí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n wà ní ilẹ̀ òkèèrè láti túbọ̀ máa ṣe àtìlẹ́yìn ìrànlọ́wọ́ fún ètò ìlera sí ilẹ̀ baba wọn. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé 70 òṣìṣẹ́ elétò ìlera ni wọn yóò tún wá sí ilé láìpẹ́ yìí lábẹ́ ètò ìlànà Diaspora Health Impact Initiative (DHII) láti wá ṣe iṣẹ́ àkànṣe ètò ìlànà bíi ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì lórí ètò ìlera, kíkọ́ ilé ètò ìlera àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Aya ààrẹ àkọ́kọ́ sọ̀rọ̀ yìí nígbà tí ó ń gba àmì ẹ̀yẹ èyí tí ẹgbẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera ti ilẹ̀ òkèèrè ti ọdún 2026 fún un ní òpin ọ̀sẹ̀ ní ìlú Àbújá. Ṣùgbọ́n aya igbákejì ààrẹ Hajia Nana Shettima ló lọ ṣojú rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Nínú ìdájọ́ tí adájọ́ Eze Iyawa ṣe ní 20 oṣù keje July 20 ọdún 2026 ní ilé-ẹjọ́ National Industrial Court ti Nàìjíríà NICN ẹ̀ka ìpínlẹ̀ Èkó ti pàṣẹ ní kíákíá láti dá àwọn 70 òṣìṣẹ́ ológun padà sẹ́nu iṣẹ́ wọn, èyí tí court martial ti kọ́kọ́ dá ẹjọ́ wọn ní ọdún 2014 wípé wọ́n jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Ṣùgbọ́n lọ́rọ̀ èyí ni ààrẹ àná tẹ́lẹ̀rí olóògbé Muhammadu Buhari ti fún wọn ní ìdáríjì ààrẹ tí kò ní ohunkóhun nínú. Adájọ́ Iyawa wá ṣe àfikún ìdájọ́ rẹ̀ wípé kí ọ̀gá àgbà pátápátá ti ilé-iṣẹ́ ológun san owó oṣù, àjẹmọ́nú àti gbogbo owó tí wọ́n lẹ́tọ̀ọ́ sí bẹ̀rẹ̀ láti ọjọ́ 18 oṣù keje July 18 ọdún 2022 títí di ọjọ́ tí wọ́n dá wọn padà sí ẹnu iṣẹ́ oníkálukú wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Alábòójútó titun Xabi Alonso tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ṣẹ̀ṣẹ̀ gbà ti sọ síta ìgboro ayé ní ọjọ́ Ajé wípé ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí òun ṣe alábòójútó rẹ̀ ti bẹ̀rẹ̀ sáà mìíràn pẹ̀lú agbára tí ó dára àti pé òun ti ṣetán láti dá ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea padà sí ipò wọn, ṣùgbọ́n ó lọ́ra láti sọ bí sáà tuntun yìí yóò ṣe rí. Ìròyìn wá ṣàlàyé wípé Alonso ti kojú iṣẹ́ tí ó pọ̀ kí ó tó rí i pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea padà sípò lẹ́yìn ìgbà tí wọ́n ti kùnà láti wà ní ipò iwájú, tí ó wá jẹ́ pé ipò kẹwàá ni wọ́n wà ní sáà tí ó kọjá, èyí tí kò jẹ́ kí wọ́n pegedé lọ sí ilẹ̀ Yúróòpù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn Punch. Olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress (NDC) Peter Obi ti bu ẹnu àtẹ́ lu ètò òṣèlú ti ilẹ̀ Nàìjíríà tí ó sì tún fi ẹ̀sùn kàn wọ́n wípé olóṣèlú kí olóṣèlú tí wọ́n bá sọ pé ó hùwà ìbàjẹ́, pé ó kó owó ìlú jẹ tàbí ó ṣe owó ìlú ní kúmọkùmọ tí ó sì tún ná ní ọ̀nà àìtọ́. Níjọ́kíjọ́ tí irú olóṣèlú bẹ́ẹ̀ bá bọ̀dì sí ẹgbẹ́ òṣèlú tí ó ń ṣe ìjọba lọ́wọ́lọ́wọ́ tí í ṣe ẹgbẹ́ òṣèlú APC, ni wọn yóò kàn déédé sọ pé kò hùwà ìbàjẹ́ kankan mọ́. Àwọn ti ṣe ìwádìí tí àwọn sì rí i pé ẹ̀sùn tí wọ́n fi kàn án kò rí bẹ́ẹ̀ rárá. Obi sọ ọ̀rọ̀ yìí níbi ìfọ̀rọ̀wérọ̀ tí ó ṣe ní iléeṣẹ́ móhùnmáwòrán ti Channels nínú ètò òṣèlú tòní. Ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ẹgbẹ́ òṣèlú ilẹ̀ Nàìjíríà kò ní àfojúsùn èròǹgbà tó dára àti pé ètò òṣèlú ilẹ̀ Nàìjíríà yìí ti di pé ohun tí mo nífẹ̀ẹ́ sí kì í ṣe nípa ètò ìlànà kankan mọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Akọ́ṣẹ́mọṣẹ́ ti ètò owó ọjà àti ti ìmọ̀ ẹ̀rọ Abubakar Bello ti sọ gbangba sí ìgboro ayé wípé ìdojúkọ ìpèníjà tí ó tóbi jùlọ tí orílẹ̀-èdè Nàìjíríà ń kojú kì í ṣe àìní àwọn ọ̀dọ́ tí wọn kò ní ẹ̀bùn, bí kò ṣe pé kò sí ìṣọ̀kan láàárín ètò tí a gbé kalẹ̀ àti ti ètò ẹ̀kọ́, ilé-iṣẹ́, ètò ìlànà ti gbogbogbò. Èyí ló fà á tí àìníṣẹ́ lọ́wọ́, àìní òṣìṣẹ́ tó tó ní àwọn ilé-iṣẹ́ àti àwọn ènìyàn tí ó kọ́ṣẹ́mọṣẹ́ kò fi tó nǹkan ní orílẹ̀-èdè Nàìjíríà mọ́. Ọ̀gbẹ́ni Bello, tí ọjọ́ orí rẹ̀ kò tíì ju 32 years lọ, tí ó jẹ́ ọmọ bíbí ìlú Ìlọrin àti olùdásílẹ̀ ilé-iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ Mahop, sọ ọ̀rọ̀ yìí nínú ìfọ̀rọ̀wérọ̀ tí ó ṣe pẹ̀lú ilé-iṣẹ́ ìwé ìròyìn Leadership ní ìlú Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership.
olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú NDC Peter Obi ti sọ fún ààrẹ Bọ́lá Tinubu láti lọ sinmi nídìí ètò òṣèlú ṣíṣe ní ọdún 2027 tí kò bá lè kojú àìní ètò ààbò tó péye èyí tí ó ń fi ìgbà gbogbo burú sí i. Ó sọ ọ̀rọ̀ yìí nínú ìfọ̀rọ̀wérọ̀ tí ó ṣe ní iléeṣẹ́ Channels TV ní ọjọ́ ìsinmi tí ó sì tún tẹnumọ́ pé orílẹ̀-èdè Nàìjíríà nílò olórí tí yóò kápá ètò ààbò tó mẹ́yẹ èyí tí ó ń bá a fínra. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí iléeṣẹ́ móhùnmáwòrán ti Channels ṣe fún Peter Obi ló ti sọ pé tí àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà bá yan òun gẹ́gẹ́ bí ààrẹ nínú ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 tí ó ń bọ̀ lọ́nà òun kò nílò ju ọdún 4 lọ èyí tí ń ṣe sáà kan. Ó wá ṣàlàyé síwájú wípé lílo ọdún 4 wà ní ìbámu pẹ̀lú ìpinnu òun àti ti igbákejì ààrẹ Rabiu Musa Kwankwaso tí ó sì tún wá jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn wípé àwọn gbọ́dọ̀ bọ̀wọ̀ fún ìpinnu àwọn yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn The Sun. Ìròyìn eléyìí ló ṣàlàyé wípé bí àjọ elétò ìdìbò ṣe ń palẹ̀mọ́ àwọn ètò wọn nípa ètò ìdìbò ti gbogbogbò ọdún 2027 tí àwọn olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan náà ti ń ṣe àfihàn orúkọ àwọn olùdíje sí ipò ààrẹ oníkálukú wọn. Nínú èyí tí a rí olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC Peter Obi ṣe jẹ́ ọ̀kan lára àwọn olùdíje sí ipò ààrẹ tó ń fi ojoojúmọ́ sọ ara rẹ̀ di ìlú mọ̀ọ́ká àti fífi ìgbà gbogbo wá ọ̀nà láti di ààrẹ ilẹ̀ Nàìjíríà níbi ìdíje tí ààrẹ Bọ́lá Tinubu igbákejì ààrẹ àná tẹ́lẹ̀ rí Alhaji Atiku Abubakar náà wà. Òun ló jẹ́ kí àwọn ènìyàn tí wọ́n fi ọkàn bá ètò òṣèlú ilẹ̀ Nàìjíríà lọ ṣe ń wòye wípé ọ̀nà wo ni Peter Obi yóò gbé gbà láti di ààrẹ ilẹ̀ Nàìjíríà lábẹ́ ẹgbẹ́ òṣèlú tí ó wà nítorí pé ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ń ṣe ìjọba lọ́wọ́ ti lọ jìnnà nípa gbígba ipò púpọ̀ nínú ètò òṣèlú ilẹ̀ Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn The Guardian. Àjọ elétò ìdìbò ti orílẹ̀-èdè Nàìjíríà INEC ti parí ètò ìforúkọsílẹ̀ fún ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 ní ọjọ́ ìsinmi tí wọ́n sì tún sọ fún gbogbo àwọn ènìyàn tí wọ́n kópa nínú ètò náà láti dúró de ìfihàn ìwé ìforúkọsílẹ̀ tí wọ́n ṣe. Àjọ yìí tún wá ṣe àfikún ọ̀rọ̀ wọn nípa fífi dá gbogbo ọmọ ilẹ̀ Nàìjíríà lójú wípé gbogbo ètò ìdìbò tí wọ́n bá ṣe lọ́nà tí ó bá òfin mu yóò di kíkà pátápátá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Daily Trust. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi ní gbogbo ìgbà. A tún máa pàdé lọ́jọ́ mìíràn láṣẹ Èdùmàrè fún àkọ́tún ìròyìn lérèfé. Ẹ má ṣe aláìlọ́kọ̀ sí YouTube channel ìròyìn lérèfé. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe. Kí ẹ má tún gbàgbé láti fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè máa ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀.